Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé àsìkò yìí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú bó ṣe ń lọ. Kí máa ṣe kékeré o. Wọ́n ní alẹ́ àná pé kábíyèsí pé ó ṣe lọ sí tọ́ílẹ́ẹ̀tì tó dẹ̀ fẹ́ padà sórí bẹ́ẹ̀dì pé thank God pé ìyàwó ò lè ṣe kó má wá síbẹ̀ according to what a gbọ́. Wọ́n bá ní bó ṣe tọ̀tọ̀ báyìí kó lóun kó òun bọ́ sórí bẹ́ẹ̀dì. I don't know bí wọ́n ṣe sọ pé ọpẹ́lọpẹ́ pé Naomi wà ńbẹ̀, pé Naomi wá wò ẹ̀jẹ̀. Àwọn kan wọ́n ní bóyá ó lọ sí bákónì, pé ìyàwó ẹ̀ wà ní bákónì. Bó ṣe gbọ́ṣẹ́ mọ̀ wọ́n ní ìyẹn ò kí ń tètè sùn, ó máa ń ṣe ìṣọ́ òru. Ó ń tètè sùn, máa ń jí lóru tó ń ṣe prayer. Ló bá rí kábíyèsí tó lọ tọ̀ tó fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì. Ó kàn rí pé ọkọ òun kàn ṣága ni. Kí ló dé tí kábíyèsí pé bóun kàn ṣe wò báyìí. Bóun ṣe sáré lé ni pé tí ò bá jẹ́ pé òun ṣàkíyèsí ni pé ìbá ṣubú sílẹ̀. Ibẹ̀ tó kàn sáré lé ni ọwọ́ òun ni kábíyèsí wá ṣubú sí, kó fẹ́ collapse. Wọ́n tiẹ̀ ló collapse. Ó wá rí pé àtáàkì lélẹ́yìí o, àtáàkì lélẹ́yìí. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní cast tó wá hàn. Tó ń kàbá. At the end of the day, wọ́n ní instead tó máa fi pariwo síta pé thank God pé òun ò mọ nǹkan tó ń ṣe kábíyèsí ní time yẹn. Pé ṣùgbọ́n rí pé attack ni, pé òun ní this attack. Àṣé Ọlọ́run ló ní kí kábíyèsí Naomi má máa jìnnà sí kábíyèsí. Kó tí kábíyèsí ṣe sọ pé òun fẹ́ kí Naomi ò dúró sí ààfin mostly. Ó máa dúró sẹ́gbẹ̀ẹ́ òun kó nǹkan. Ìyẹn ló máa fi òun lọ́kàn balẹ̀. Ìyẹn ṣe bí ìyá fún òun. Ó ṣe bí màmá. Wọ́n ní gbogbo nǹkan tí màmá òun máa ń ṣe ni Naomi máa ń ṣe. Pé torí ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ ju kí ló dálẹ̀ lọ. Ẹ mọ̀ pé tẹ bá ní èèyàn lára tí ẹ dẹ̀ mọ̀, ẹ mọ olúkálùkù, ìwà olúkálùkù ní gbogbo àwọn èèyàn tẹ ní tó súnmọ́ yín. Ìwà ẹnìkan lè bá èèyàn mu, ìwà ẹnìkejì dẹ̀ lè má bá èèyàn mu. So olúkálùkù pẹ̀lú bọ́lọ́run ṣe dá. Wọ́n ní ṣe ni kábíyèsí bó ṣe nífẹ̀ẹ́ Naomi tó. Every time tí Naomi bá ti kúrò tó lọ sí Àkúrẹ́ báyìí, ó máa wá lọ ni. Ó máa wọ̀n torí ẹ̀ ni àwọn tó yẹ pé wọ́n ò ní wà tó fi ọkọ wọn lẹ̀ pé kó máa suffer. Tó ń dúró kán tọ́jú ọkọ wọn níbi tó ṣe ń bọ̀. Wọ́n dẹ̀ fi ọkọ wọn lẹ̀ instead. Kán mú ọkọ wọn gẹ́gẹ́ bí bàbá wọn. Kán mú gẹ́gẹ́ bí ọmọ àwọn. Kán mú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n. Kán máa respect ẹ̀, kán máa ṣe bẹ́ẹ̀ tó tì o. Tó bá délé ọkọ, owó. Wọ́n mọ̀ pé kì í ṣe owó nìkan lèèyàn fi ń fọkọ. Nǹkan tó wà ní ilé ọkọ ó wà very, very far away. Pé ó dẹ̀ need pé a máa bójútó ara wa. Nítorí pé Queen Naomi bó ṣe wà ní ọ̀dọ̀ kábíyèsí. A bá rò pé gbogbo nǹkan tí kábíyèsí ń fún kì í ṣe torí owó o, kì í dẹ̀ ṣe torí ipò, kì í dẹ̀ ṣe torí ọrọ̀. Lóòótọ́ ìwọ̀nba nǹkan tí Naomi ní ó rọra manage nǹkan. Lóòótọ́ kì í ṣe pé bóyá ìdílé Naomi láti jẹ́ ká mọ̀ pé ìdílé òun àwọn ò tọrọ jẹ, àwọn ò fi bẹ́ẹ̀ lówó, wọn ò dẹ̀ fi bẹ́ẹ̀ tálákùtà. Ọlọ́run kẹ́ wọn ní average bí Ọlọ́run ṣe dá wọn. Ìyá wọn dẹ̀ dúró tì wọ́n gbágbágbá tó láti sọ pé ó máa tọ́ àwọn ọmọ ẹ̀ débi tó yẹ kọ́. Obìnrin yẹn dẹ̀ ń jèrè àwọn ọmọ ẹ̀. For example, bí Ọlọ́run ṣe ìyanu fún kábíyèsí fún Naomi tó lè bá
odindi ọba ìlú tó fi jẹ́ àna ọba ìlú. Ẹ mọ̀ pé it's a mystery. Ìjìnlẹ̀ ni. Torí ẹ Ọlọ́run really gbé ọlá fún wọn nídìílé wọn through Naomi ọmọ wọn. Ẹ wá ní kí ìyá yẹn má dúró gbágbágbá ti ọmọ ẹ̀. So ọmọ yẹn dẹ̀ jẹ́ ẹni tọ́lọ́run dá sí ìdílé Ògúnwùsì tó fi dáàṣì wọn ní Ògúnwùsì family. Wọ́n jẹ́ alábùkún fún ní ìdílé yẹn láti ní irú Naomi yẹn gẹ́gẹ́ bí ẹni ológo ọmọ, ẹni tó lógo tó dẹ̀ fi ògo ẹ̀ sí tó jẹ́ pé ṣe ni kábíyèsí ń tàpù anointing kábíyèsí náà dẹ̀ ń tàpù anointing ti Naomi. Kí ló dùn tó? So torí ẹ̀ a gbọ́dọ̀ máa pọ̀n sí, ó gbọ́dọ̀ máa àbù sọ́tùn àbù sósì. Torí kábíyèsí is meant to òun àti Naomi. Ọlọ́run really dá wọn. They are meant to be. Wọn ò kì í ṣe mistake rárá. Tọkọ-tìyàwó kábíyèsí àti Naomi kì í ṣe àṣìṣe rárá. Ọlọ́run really dá wọn dáadáa tó fi pàdé ara wọn. Ọlọ́run ló ní Naomi wà nítòsí torí ẹ̀ ní kábíyèsí kò fẹ́ kí spirit Naomi máa jìnnà sóhun. Tẹ́ bá wò dáadáa rí pé Naomi kò mú wọn lẹ́nu kábíyèsí. Ó fẹ́ kó máa súnmọ́ òun. Tí ò bá jẹ́ pé Naomi wà ní ọ̀dọ̀ kábíyèsí ní òru yẹn, ṣé nǹkan tá à ń bá sọ làbá máa sọ? Kì í ṣe nǹkan tá à ń sọ yìí làbá máa sọ. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń jẹ́ kí iná máa sọ wípé ó sùn kò jí àfi kán jí láàárọ̀ kan dọ̀bá ń lélẹ̀. Kí ló ṣe? Ọlọ́run ló yẹ. We thank God pé Ọlọ́run ọba àyánu kò lè ṣiṣẹ́ kó má fa àyọpẹ́ lẹ̀. Ẹ wo àyè ọpẹ́ ńlá tọ́lọ́run fún. Tí Naomi wọ́n ní bá àwọn méjèèjì ṣe ní káàsì tó ń báǹdì kí ojú kábíyèsí tó wálẹ̀. Tó wáyé pé àwọn aláìgbàgbọ́ àbá àwọn kọ̀ọ̀kan wọ́n máa ti pariwo lórí ẹ̀ gbogbo èèyàn dìde wá gbọ́. Ó lè jẹ́ pé ẹni tó tún ṣe wọ́n gan-an àwọn tó wà ní coven night yẹn àwọn náà wọ́n ń pa oríṣiríṣi itú ní táìmù yẹn. Ẹ̀tọ́ Ọlọ́run á fún Naomi ní wisdom. Ó dẹ̀ fún ní ẹ̀mí ìgboyà àti àyà àgbàṣe. Ó dúró gẹ́gẹ́ bí ọkùnrin akọni ẹlẹ́rù pé òun ò ní pariwo. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní dè ló tú lóru yẹn. Wọ́n ní kí ojú kábíyèsí tó wálẹ̀. Pàtó bí ojú kábíyèsí wá wálẹ̀ wá ní. Naomi kí ló dé? Wọ́n láriwo Naomi wọ́n ń bá àròkà wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Láàfin bẹ̀rẹ̀ sí sẹ́ẹ̀ tó máa fi kígbe pé ẹgbàá àwọn òkè nìkan táwọn èèyàn máa rọ́ wọlé. Wọ́n ní àfi àwọn ọkùnrin láti sa àwọn gáàdì ṣe wọ́n ò ní sùn. Àwọn yẹn náà gbọ́ ohùn. Wọ́n sáré lé chamber. Wọ́n gbọ́ ibi tó ohùn yẹn dé. Wọ́n sáré lé chamber kábíyèsí. Wọ́n bá ní wọ́n ṣáà ní kí ló dé kiri. Nígbà tó ju kábíyèsí wá ti wá wálẹ̀ ni wọ́n wá kanlẹ̀kùn. Àwọn gáàdì wá ṣe ìwà wọlé. Kí ló dé madam? Àwọn gbọ́ báyìí kí ló dé? Ló bá ní kò sí nǹkan kan. Pé kíní yẹn wá bí àtáàkì ni. Pé bẹ̀tẹ̀ Ọlọ́run ti gba gbogbo ògo. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún praise Naomi pé ó ṣe gan-an ni. Pé tó wá pé kì í ṣe obìnrin tó lákínkanjú kì í ṣe ìtàn bàbá sọ yìí lábà máa sọ. Wọ́n ní kábíyèsí wa ní Naomi wa ní tí ilẹ̀ bá mọ́ wọ́n á gbé lọ sí hospital kóun lè mọ kí ló lè fa irú nǹkan bẹ́ẹ̀. Torí nǹkan tóun rí ni pé àtáàkì ni. So wọ́n máa lọ treat kábíyèsí nígbà tí ilẹ̀ ọjọ́ kejì wá mọ́ ló bá ṣẹ̀ṣẹ̀ wá gbé kábíyèsí lọ sí hospital. Wọ́n ní ṣe ni àwọn alàgbà tó máa pẹ́ kí ló dé pé àwọn gbọ́ wọn Naomi ẹni kan ní kò sí. So kábíyèsí wá sọ pé wọ́n bẹ̀rẹ̀ lọ Naomi kí ló ṣe o. So kábíyèsí Naomi láti sọ fún kábíyèsí pa báyìí ìgbà tó fẹ́ lọ tàbí o ti tọ̀tọ̀ fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì ló bá rí pò ń tàgà. Níbo lo wà ń gbà yẹn? Ó lóun ṣe prayer ni. Wọ́n wà níbi balcony tó ń ṣe prayer. Mọ̀ pé Ọlọ́run ìyanu lọ́lọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
tẹ́ jẹ́ kí a gbọ́ ìró ibi lórí ẹnì kankan wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní ṣubú dànù. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá fi tó sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.